نحمده ونشكره ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله سبحانه وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. إن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال النبي صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. أسأل الله تبارك وتعالى يتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وقول خيراتنا في الحياة وبعد الممات. أما بعد، أدعو قلوة الله أجاء ياندو قلوة الله أجاء كيا يوبي هديلة. الحمد لله رب العالمين. Ọlọ́run tí ó ṣàánú wa tó ṣe wá ní Muslim. Ìjẹ́ Mùsùlùmí dáa pọ̀ gan. Ẹwọ bí ilé ìṣe tòótó. Ẹ̀sìn wo náà bá máa ṣe tó láàrin tó báyìí. Ọba àdìkọ́lá tó ṣe wá ní Mùsùlùmí, kọ́lọ̀ má lè wá kó bẹ̀ láíláí. Ìkẹ́ Ọlọ́run kó máa lọ bá Nàbí Muhammad sallallahu alaihi wasallam, àwọn ará ilé ànábì àtàwọn sàhábà àti gbogbo àwa mùmínì àti mùmínà tá ń tẹ̀lé ìlànà ànábì wa Muhammad títí tí ó fi di ọjọ́ tẹ́mi tí ń bẹ lára wa yìí ò ní ṣàǹfààní mọ́, títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ tá a bí àti dúkìá tá a kójọ tí wọ́n ní orí kankan tí wọ́n lè ṣe wá illa man ata Allaha bi qalbin salim. Àfẹ́ni tó bá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́mí òdodo, abẹ́lẹ́wọ̀n bá lè kí ọlá tó bá dijọ́ náà, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ àpòfo, ọ̀rọ̀ tá a sọ, ìwà tá a hù, ìṣesí tá a ṣe, tá a fi wá bára wa lébùú tí òfo, Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ kálukú wa lọ́rùn. Wala la ilaha illallah. Èní ni ọdún méjì là ń ṣe lónìí. À ń ṣe ọdún Eidul Adha, ọdún iléyá tá a máa pẹran. A sì ń ṣe ọdún Yawmul Jumu'ah tá a máa péjọ láti wá kí Jímọ̀. Ọdún méjì tó pàdé lónìí nìyẹn. Irú ọdún méjì pàdé báyìí kìí wọ́pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ kan náà ni. Ó dẹ̀ lómi ń bẹ, ó lè ti pẹ́ láyé kẹ́mí ẹ̀gùn jù ti wá lọ, ó ṣe pé àkọ́kọ́ tó kọ́kọ́ ṣojú ẹ̀rí lélẹ̀. Ẹlòmí ń bẹ ó ṣe pé tó wọ́n fi jáde láyé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ lójú ẹ̀, yọ́pàá máa gbọ́ nínú ìtàn ni. Ọlọ́run tó wá ṣàánú àwa tó ní kí a máa gbọ́ ó tó ní ó tó ṣojú wa ká sì lè péjú ṣe àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Ọba àlejò ọlá púpọ̀ fẹ́ lè ṣe àṣìmọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ṣe rí kútúbà tí mo ṣe fún wa ní Eid, mo fẹ́ parí ẹ̀ níbí torí pé ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n torí pé òní jẹ́ ọjọ́ Jímọ̀ tí kálukú sì fẹ́ padà sílé lọ gúnran, òun ló jẹ́ ó yá bẹ́ẹ̀. Màá parí kútúbà yẹn pẹ̀lú àyà kan kí n tó wá wọnú wọ̀nbọ̀ ọ̀rọ̀ díẹ̀ tí mo fẹ́ sọ lónìí. Ṣe rí in tí kútúbà yẹn dá lé lórí gan, òun ni wípé kò sí nǹkan kan táwa mùsùlùmí máa ń ṣe tó ṣe wípé tá a bá fẹ́ kó ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, bó ṣe lè wù kí nǹkan yẹn dáa tó, a gbọ́dọ̀ jẹ́ kí ìpìlẹ̀ iṣẹ́ yẹn dáa kó lálàáfíà.
kí sì ní ó jẹ́ ìpìlẹ̀ iṣẹ́ tó fi lálàáfíà òun náà nípa wàtá abẹ́ ṣiṣẹ́ yẹn a gbọ́dọ̀ jẹ́ olùwà orogún pẹ̀lú Ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ olùwà orogún pẹ̀lú Ọlọ́run ẹgbọ́n lẹ́ẹ̀kan sí a gbọ́dọ̀ jẹ́ olùwà orogún pẹ̀lú Ọlọ́run téèyàn bá jẹ́ ẹni tí ń mú nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run pàtàkì jùlọ níbi ìjọsìn ẹgbọ́ kẹtún gbọ́ bó ṣe wù kíṣẹ́ yẹn dáa tó Ọlọ́run ò ní gbà bó ṣe wù kó dáa tó Ọlọ́run ò ní gbà torí ẹ̀ gbogbo owó tó bá sì lọ́nà kan àbí míì tó fi ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó fi gbára lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run tí nǹkan míì tún pàtàkì sí ẹ tó rò pé o lè róore ń bẹ̀ lẹ́yìn Ọlọ́run ọmọ ìyá mi mo bẹ̀ yín torí tọlọ́run ẹ lọ kú mẹ́ o ní gbogbo ọ̀nà ẹ wá wò nínú tí ó máa ń sábà pọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá ni pé àwa gbàgbọ́ pé téèyàn bá ní kinní kan tí ń tapolé lórí ìgbà yẹn ló tún sin nǹkan mìíràn yẹn Ọlọ́run ìyẹn nìkan kọ́ kódà kọ́ ọmọ rò pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ olóore kan tó lè ṣe fún ẹ òun wórogún pẹ̀lú Ọlọ́run torí ẹnìkan olóore kan tó lè ṣe fẹ́ nìkan àfẹ́ni Ọlọ́run bá ṣòro fún kò sì sí aburú kan tẹ́nìkan lè fi kan ẹnìkan àfẹ́ni Ọlọ́run bá fa burú kan mo rò pé ṣé báyìí nísìnyí kíní kan ò sì ní gbọ́dọ̀ ẹnìkan àfẹ́ni Ọlọ́run bá fẹ́ ó dọ́dọ̀ ẹ̀ má asaba min musibati gbogbo aburú tó bá léwu kó ṣẹlẹ̀ sí yàn láyé kò ní ṣẹlẹ̀ sí illa fi kitab àfi kó ti wà ṣáájú kí wọ́n tó dá min qabli an nabraha kẹ́nìyàn tó dáyé ló ti wà ní àkọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí wa dhalika ala Allahi yasir ó rọrùn fọ́lọ́run kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ní likay la ta'saw ala ma fatakum nígbà tẹ́ bá kú ti mọ̀ pọ́lọ́run ló mú kíní yẹn wá ní banújẹ́ jù lórí tó bá bọ́ fún yín wala tafrahu bima atakum inú yín ò sì ní dùn jù lórí dáadáa tó bá wá bá yín torí pé àti dáadáa yẹn àtàìdá yẹn ọba àlekè ọlá ló mú wá ẹ má jẹ́ agbára lé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ wà nábì wa Ibrahim alayhi salatu wassalam in tó là á nínú gbogbo aburú tí wọ́n ṣe fún tó di ọdún táwa ń ṣe lónìí ni pé kò mórogún pẹ̀lú Ọlọ́run in tó là náà nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ báwa náà bá fẹ́ là nínú gbogbo ìdojúkọ tí ń bá kálukú wa láyé ká lọ pa àwọn orogún pẹ̀lú Ọlọ́run tí gbogbo àwọn pàrọ̀ tó máa so mọ́ra káàkiri lọ pátì gbogbo nǹkan tó rì mọ́lẹ̀ nú ilé lọ kú dànù gbogbo kinní kan tó ń so mọ́dì lọ sọ́nù ọṣẹ kan tó fi ń wẹ̀ kinní kan tó fi ń sarí kinní kan tó fi ń banu ẹ lọ dànù téèyàn bá dúró dédé pẹ̀lú Ọlọ́run Ọlọ́run ò ní fi ilẹ̀ ẹgbọ́n tí àyà tí mo ké fún wa ní Eid fa àrọ́dú bihi kaidan fàjàálàhùmùl asfali wọ́n láwọn fẹ́ bá ti Ibrahim jẹ́ wọ́n sì dáná wọ́n sọ ọ́bẹ̀ àdáná lẹ̀ a sì sọ èèyàn bẹ̀ ṣé èrò orí la ní sẹ́ni asọ́nù ná èrò orí la ní sí ṣáàbí oṣù orí ìrẹ́ la fi sọ́nù ná ṣáàbí ẹkọ́ dáa fún la fi sọ́nù ná ṣe bí n táà ń fẹ́ ni pé a fẹ́ kó bàjẹ́ fún 1 a fi ó jóná kó dérú 2 3 ẹni bá jóná tó dérú ṣó lè ní orí pamọ́ láyé gbogbo orí pa rẹ̀ la fẹ́ parẹ́ tá a fẹ́ kó jámọ̀ kankan ní tí wọ́n fi sọ́nù náà nìyẹn ẹ wá wọlọ́run Ọlọ́run ní faja'alnahumul asfali àwọn tí wọ́n sọ́nù náà ọba àlékè ọlá wa sọ wọ́n dẹni ìyẹpẹrẹ àwọn rò pé àwọn fẹ́ bà tiẹ̀ jẹ́ Ọlọ́run wa bà tí wọ́n jẹ́ kí ni tó là ń bẹ̀ kò ní nǹkan mí lẹ́yìn Ọlọ́run tó là ń bẹ̀ náà ni torí bẹ́ẹ̀ ìwọ náà in tó gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹ̀ òun ni pé inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin ìjẹ́ mọ̀ jáde lẹ́nu rẹ̀ ni pé ìrun mi tí mò ń kí ọba àlékè ọlá ni mò ń kí fún ẹran mi tí mo fẹ́ pa lónìí àbí tí mo ti pa ọba àlékè ọlá ni mo pa fún ìṣẹ̀mí mi Ọlọ́run ló ní òkú mi Ọlọ́run ló ní eléyìí òun ni tọ́ba àlékè ọlá pa mí láṣẹ
ipe kí n máa ṣe ní wàá dẹ̀ máa ṣe gbogbo ìgbà kí wọ́n náà lè máa wà nínú àwọn tó jólúgbàgbọ́ òdodo. in tó la Ànábì Ibrahim òun ni pé wa ma kana minal mushrikin. Ànábì Ibrahim ò ṣe ẹbọ láyé, kò sí sínú ẹni tí máa ṣẹbọ ló la. torí bẹ́ẹ̀ kí wọ́n náà lè bá a bọ́ nínú gbogbo wàhálà ilé ayé kúrò níbi à ń ṣẹbọ. torí pé la in ashrakta, tó o bá fi lọ ṣe ẹbọ, tó o wá orogún pẹ̀lú Ọlọ́run, la yahbatanna amaluk, gbogbo iṣẹ́ rẹ tó rò pé ó ṣe, táyé rò pé ó ṣe, tí wọn náà gbẹ́kẹ̀lé pé yóò jẹ́ kó o ṣoríire, gbogbo iṣẹ́ yìí ó bàjẹ́. nítorí kíni? nítorí pé wọ́n kàn ń ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run. wala takunanna minal khasirin, inú ẹni òfò lóòótọ́ wá bára rẹ tó bá dàlù kí á mọ̀ lọ. nítorí kíni o? òun wórogún pẹ̀lú Ọlọ́run. torí bẹ́ẹ̀ ẹ̀kọ́ éèdì tá a kọ́ lónìí. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì, òní ọdún á pẹran lónìí. lẹ́yìn náà aláǹfààní àyámù tashrik, àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọdún, ìyẹn ọ̀la sátidé, ọ̀túnla sunday àtijọ́ mẹ́rin monday. àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ọdún yìí là ń pè ní àyámù tashrik. a tó lè pẹran láwọn ọjọ́ yẹn náà. ìwọ tó ò tí ìrówó rẹ rán lónìí kó o pẹran, o lè lọ ọjà, ẹran ò tí máa wálẹ̀ báyìí ní ìsìn. tọ́jà lọ, bó bá tún wọ́n lónìí lọ lọ́la, bó bá wọ́n lọ́la lọ lọ́túnla. wọ́n àti ọba abidjan mẹ́rin àwọn náà ọbẹ̀ ẹ̀ta pẹ́tò sáàpù wá kó kiri ìpadà lé ní yóò ti máa wálẹ̀. tó ti báyìí ní ìsìn, ìwọ tó o sì lágbẹ̀kẹ̀lé pówó kan ń bọ̀, o lè yáwó pẹran, ò léèwọ̀. ẹgbẹ́ sọ pé àìjẹ gbèsè paléyà, irọ́ ni. ẹni tí ò níṣẹ́ lọ́bí tiwa ló lè má jẹ gbèsè, ṣùgbọ́n ẹni tó níṣẹ́ tó mọ̀ pé òun ó gba sálárì nínú ìsan ni ò jẹ́ kó rà á. you are expecting your salary. mo rò pé tí ó báyìí ní ìsìn now ìwọ lè lọ yáwó rẹ rán, torí pé mọ̀ pé ìgbà tí sálárì ẹ bá wọlé ó ṣe kí ni o, ó sanwó padà. so gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó nìkan tẹ́ ọ fẹ́ ẹ fọkàn balẹ̀ kó owó yìí ń bọ̀, ẹ lọ yáwó rẹ rán ìjọsìn ni. kódà nínú àdíìsì kan Ànábì sọ pé man kana lahu sáà, ẹni tó bá lágbára àti pẹran, wà lam yudahi, ó wá yarí mọ́lọ́n lọ́wọ́ lòun ò ní pẹran, tó sì lówó lọ́lọ́n sì mọ̀ kó ní. Ànábì ní fala yuqarribanna musallana, bá a bá ń lọ yídì kọ́mọ́ tẹ̀lé wa, ó sì tẹ̀lé wa lọ rẹ̀ ìwọ l'Ànábì ní ọmọ ló sì wá lọ. tó mọ̀ pé ó ti lọ tó má wàá lù wá ń jìbìtì ń bò ó ti lọ. ọ wà lọ ra ẹran nítorí pé ó lágbára ẹ̀, torí ládá tó wà ń bẹ̀. ẹ wá wò, ṣẹ́rá wà tá a bá wa pẹ̀rùn, ẹ jẹ́ á ṣe dáadáa sáwọn tí wọ́n pa, ká fún wọn lẹ́ran, kìí sì ṣe mùsùlùmí nìkan la lè fún. ẹni tí kìí ṣe mùsùlùmí náà tó bá nífẹ̀ẹ́ sí ká ṣe kí ni o, ká fún lẹ́ran, ká fún níbi báásí méjì báásí mẹ́ta, òun náà dáanú kòkò kó jẹ. mo rò bó ti yé. gbogbo àwọn nǹkan wọ̀nyí òun la lè ṣe. ẹ wá wo nǹkan, ká ṣe sàárà pẹ̀lú ẹran yìí. ẹ jẹ́ kí n sọ oore kan tó wà ń bẹ̀ fún wa. Ànábì wa Muhammad ó sọ wípé ọba àlékiọlá máa ń sọ àwọn màláíkà méjì kan kalẹ̀ lójoojúmọ́. lọ́lọ́ máa sọ àwọn màláíkà méjì kan kalẹ̀. àkọ́kọ́ máa ṣàdúrà, èkejì ó máa ṣépè. kí lọ alákọ̀ọ́kọ́ máa sọ Allahumma a'ti munfiqan khalafan. kí lọ ẹlẹ́kejì ó máa sọ Allahumma a'ti mumsikan talafan. Ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ń ṣàánú àwọn èèyàn tí wọ́n ń fún wọn ní tí wọ́n jẹ, irú ìwọ́tọ̀ pẹ̀rọ ní ìsìtò wá lọ fún ẹni tí ò pa tó ń jẹ. Ànábì ní káwọn màláìkà máa sọ wípé àtúbọ̀tán rẹ̀ ó dáa, Ọlọ́run ó dì fún ọ́nbùnmí, àlùbáríkà rẹ̀ ó pọ̀ sí. ṣùgbọ́n ẹni tó ní ó pẹ̀rọ ó sì dájẹ́, ó gún ẹni kankan, ahun ní ẹ pàálí. àwọn màláíkà náà máa sọ pé Allahumma ati mumsikan talafa, ẹni tó ní tí ò fi tọrọ yìí, Ọlọ́run má jẹ́ kó ṣe ọ̀tán nù ọ̀ràn wọn,
bí òṣì bá ta òun ó ta ọmọ rẹ̀ ó tààràn rẹ̀ ó sì tún fi tiẹ̀ ó fi bàtà àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn jẹ́. sọ̀tòrí bẹ́ẹ̀ ẹja ṣe dáadáa pẹ̀lú ẹran tá a bá pa ọlọ́kọ̀ọ́mọṣà ìgbàdéjọsìn fún wa. ẹ wá jẹ́ ń lọ síbi útúbà tòní. ṣe rí mo sọ fún wa pé ó bá di ẹ̀yìn iléyá mo fẹ́ ṣe útúbà 5 lórí ọ̀rọ̀ àwọn rọ́kọ̀yá ìlú márùkọ̀yá ìlú kọ́íkọ̀yá ìlú àti káṣfàyá ìlú àwọn tánpọ̀ra ní Rmqk. mo wá padà wá wò pé wọn ọ̀wọ́ ti kéèyàn pay attention tó tó bẹ́ẹ̀ sí wọn wọn ọ̀wọ́ kéèyàn pay attention tó tó bẹ́ẹ̀ sí wọn. ìyẹn ni mo kàn ṣe wò pé kí nǹkan sọ ọ̀rọ̀ bí ìṣẹ́jú 10 lórí ọ̀rọ̀ wọn. tẹ́rí in tí mo discover recently ni pé ó yẹ ká ṣàánú àwọn tí wọ́n wà ń bẹ̀. ó yẹ ká ṣàánú wọn àwọn tí wọ́n rá sínú ìjọ tí wọ́n sọ wípé àǹjànú lọ́lọ́, tí wọ́n sọ wípé ìrun táǹkì Ọlọ́run kọ́ là ń kí fún, àǹjànú là ń kí fún. àwọn tí wọ́n sọ wípé Ọlọ́run ò lágbára, àwọn àǹjànú ni wọ́n lágbára. ó dà wọ́n sọ pọ́lọ́run dè é sọ Ọlọ́run pàǹjànú lọ́lọ́run. pọ̀rọ̀ kó tí ó ní ìsìn ó yẹ ká ṣàánú wọn. mọ̀dí táàbí ṣàánú wọn ṣe mọ̀ pé mo ní mo mọ̀ wọn dáadáa. ẹnìkan wá wà mí mọ̀ pé wà nù wọn. ẹni yẹn èèyàn kan tó súnmọ́ mi pọ̀ ní. ẹ máa gbọ́ ẹni yẹn wá pè mí, ó wá ń bá mi ágíù lórí ọ̀rọ̀ wọn. ìwà tí ẹni tí mo sì mọ̀ ní argument yẹn wá dé lẹ́bù kan, mo wá bi léèrè pé ṣẹ́yìn wà nù wọn ni. ó wá jẹ́ kí n mọ̀ pé ní branch wọn kan tí mo fowó kọ gbogbo ẹ̀ láṣìírí, ó lóhun ní náìbù ìmáàmù wọn. mo lẹ́yìn ṣẹlẹ́ ni tí mo ń sọ yẹn retired principal ni o, retired principal ni o. gbàtí mo fi ń teach ní Aminat International College ní Abẹ́òkúta, mo kọ́ àwọn ọmọ ẹ̀ méjì, àwọn yẹn dẹ̀ brilliant dáadáa. bí n bá sọ bí gbólóhùn méjì kan nípa ènìyàn kódà kí n mọ́ dàákò àwọn èèyàn ó ti mọ̀ wọ́n ti mọ ènìyàn dáadáa lábẹ́òkúta, wọ́n mi ní sọ. èèyàn ńlá púpọ̀ sí ní ìyàwó ẹni dáhùn yìí. ni mo fi wá wò pé àfi ká ṣàánú wọn. sẹ́mọ̀ pa ti sọ dájọ́ wọn kọjá, ẹjẹ́ ń tó dájọ́ wọn sọ fáwọn àjọmọ́ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́. torí pé gbogbo ẹni tó bá wà nírú ìlànà yẹn, àkọ́kọ́ kìí ṣe muslim, mùsùlùmí kọ́, mushrik ni ọ̀ṣẹ́bọ ni, ọ̀ṣẹ́bọ pọ́nbélé kò yàtọ̀ sí ẹni ń bọ fá, kò yàtọ̀ sápọ̀gbó, ọ̀ṣẹ́bọ ni. ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ wọn ni pé tí ẹni tó wà nú ẹgbẹ́ yìí tó bá jẹ́ ìmáàmù mọ́sálásí kan, gbogbo ẹni tó bá kírun lẹ́yìn wọn ò nírun. torí pé ṣé o lè dé mọ́sálásí ní ìsìn káwá sọ pé ta ní ń bẹ ń wájú kán ló lúwo ló wà ń wájú tí ó kírun fún àṣó kírun lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ náà ló ṣe gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn, torí ò ní nírun. ìdájọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ẹgbọ́ dáadáa, torí pé ẹ gbọ́dọ̀ mọ tí ń lọ láyé. ẹ bá dé lùkùn ẹ béèrè ta lè mọ́ mọ́ wa, wọ́n máa sọ pé ara wọn ni mọ́ kírun. ẹgbọ́ dáadáa, kódà tó bá kú a gbọ́dọ̀ kírun sí la, torí pé kìí ṣe mùsùlùmí. ẹ tún gbélé dáadáa, bóòkù tí ẹ náà bá ń bẹ́ńlẹ̀ ó gbọ́dọ̀ gbà pọ́pọ́ kírun sí la. bó bá sì jáde láyé a gbọ́dọ̀ ṣàdúrà fún. torí ẹ̀ lẹ́yìn èèyàn fi gbọ́dọ̀ láàánú wọn. torí ẹni tí mò ń sọ yìí dá púpọ̀ èèyàn rí púpọ̀ ní. ẹni tí mo sì súnmọ́ tó náà súnmọ́ mi ní. ẹ wá mọ tó tún wá dùn méjì nínú ọ̀rọ̀ wa ń gbà tá à ń sọ̀rọ̀, ó tún wá ní
kódà àwọn ọmọ òun àtìyàwó òun mọ ní lákúrìjà lẹ́yìn láwọn ọmọ tá a kọ́ táwọn ọmọ yìí tí wọ́n sì gba ìdàkudà nígbà tá à ń kọ́ wọn bàbá wọn sì lọ gbàgbàkúgbà wálé ó sì sọ rẹ̀ àtọmọ àtìyàwó sì sọ ọmọdé lórí ìlú torí èyí ò ní kú bẹ̀rù kó borí ire wájú Ọlọ́run kódà kó ní gbogbo ayé kò ní lọ́rùn. mo rò bó ti yé náà ìyẹn ni mo fi sọ pé ó yẹ ká ṣàánú wọn ó yẹ ká ṣàánú wọn púpọ̀. ṣe rí gbogbo ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láyé ẹ kẹ́kọ̀ọ́ kó yanjú o gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ ẹ mọ̀ kó yé yé o kẹ́ẹ̀sì lákìíyèsí ibi tẹ́ ẹ ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́. ẹni dákìní ilẹ̀ àwọn àmọ̀gbà wọn dá a lẹ̀ Abẹ́òkúta wọn ti dá a lẹ̀ àmọ̀gbà wọn dá a lẹ̀ a sì mọ̀ wọn tí wọ́n dá a lẹ̀. mo rò bó ti yé ṣùgbọ́n nínú dáárí òun ni pé èèyàn ò gbọ́dọ̀ má dádàkú dáálẹ̀ nígbà tí ò bá nímọ̀ tó yè kóró àbí ẹni àwọn òbí rẹ̀ náà rán lọ lé kéwú pé lọ kéwú bí ìgbà tí èèyàn rán mọ́ lọ lé ìwé ní ìsìn bó ṣe rí ni o mo fẹ́ kí n tí mo fẹ́ sọ iye yìí dáadáa o kéèyàn ní mo fẹ́ kọ́ ọmọ yìí kàwé ẹ wá fọmọ sí sùkú ó jáde primary school náà pé òun náà ó ń dèèyàn bọ̀ díẹ̀díẹ̀ ó ṣe common entrance ó wá ara admission sí secondary school nígbà tí ó wọlé ó parí JS1 ó parí JS2 àwọn òbí rẹ̀ ní ọyá ó ti promote sí JS3 máa lọ bá ní ìwé tí mo kà yí tó kò tó ó ló tó a ní ò tí ì tó ó ló tó làwọn òbí rẹ̀ bá nítọ́ àṣà ní máa lù àṣì ní pa ẹwọ́ nǹkan kírú ẹnìyàn wá sọ lọ́dún tó tẹ̀lé wípé òun ti di medical doctor kódà òun lòun ní hospital tí ń bẹ nísàlẹ̀ ń bẹ̀ ń gbogbo ẹni ara rẹ̀ ọ̀bá yákọ́ máa bọ̀ bọ́ọ̀rù ẹni tó dá ilẹ̀ ti rí nu. àwọn èèyàn sì wá rọ́ lọ ọbẹ̀ bí ayé gbọ̀dọ̀ ni tí ọmọ GS2 tó yẹ ọkà GS3 tí ọkà ó yẹ kó parí SS3 kó kú òun bẹ́ẹ̀ kó lọ yunifásitì bá mọ̀ pé òun fẹ́ di medical doctor kó ṣe MBBS àkọ́kọ́ lọ́dún mẹ́rin ní yunifásitì kó tó wá lọ sí teaching hospital tí ó lọ lọ́dún méjì àbọ̀dún mẹ́ta kó tó wá lọ ṣe wọ́n fi ibì kan pé máa kọ́ ọlọ́dọ̀ ọjọ́ ilé ìwé ibi ọdún kan kó tó wá serve kọ́ tó wá fún ní ìwé pé ìwọ náà lè máa tọ́jú aláàrẹ̀ ẹwà lúrú ọdún tó ti lò kẹ́nìkan wá dé GS2 pé níwé tó ń kà tó kó sì ṣe hospital kí wọ́n sì máa gbéra rẹ̀ lọ ọbẹ̀ tó ń ló gọ̀ ní àbíwọ̀. tí aláàlàyé tí mo ṣe déédéé bí ẹni tó dá ilẹ̀ ṣe rí ni mo júwe ẹ̀ fún wa tí àwọn mú èèyàn wá lé ké tí ò ṣe tí ó ṣe ilé èké wù wá lọ́wọ́ ní Sùlẹ̀ Abíọ́lá lábẹ́kúta yìí máa dún èèyàn náà mọ́jà bó lórí ibú wọkọ̀pọ̀. torí ẹ̀ àwọn tá a mọ̀ dáadáa ni wọ́n àwọn tá a mọ̀ dáadáa ni wọ́n ẹjẹ́ àmọ́ntàǹṣe ẹjẹ́ àmọ́ntàǹṣe ṣe rí sí àgbogbo ló yẹ ká ṣàánú wọn nínú àánú wọn tó tún yẹ ká ṣe òun ni pé atọ́rọ àwọn àfáà ńláńlá láàrin wọn àwọn àfáà tí wọ́n mọ kéwú tí kéwú yé bá a gbọ́n àwọn táwọn tó wá lọ ní kéwú tí kéwú yé wọn àwọn náà tún wá tira wọn bọ abẹ́ irú èèyàn báyìí wá mọ́ tó wá dùn èèyàn kódà ara àwọn àfáà tí wọ́n kọ́ àwa gan kéwú tí wọ́n wà nù wọn ẹwu aburú àwọn àfáà tí wọ́n kọ́ wa ń kéwú a rí ìtọ́ wà nù wọn tá a jókòó class tí wọ́n gbà kéwú fún wa a rí wọn nù wọn àwa ń sọ ẹnìkan sọ nípa ọ̀rọ̀ ìmọ̀mọ̀ nígbàtẹ́ ẹni sọ̀rọ̀ àwọn ará bí ohun tẹ́ lò yẹn ó lé pọ̀ ṣẹ́ mọ̀ pàfà alágbájá wà nù wọn ni mo ní ti ẹ̀ mọ̀ pé wọ́n wà nù wọn ṣùgbọ́n ká sọ pé mo mọ̀ pé wọ́n wà nù wọn níjọ́ tí mò ń sọ́kọ̀ bá le jù bẹ́ẹ̀ lọ torí páwọn náà wọ́n kọ́ wa ń kí àwọn kọ́ wa ń kí ẹ ṣe akọ́ wa ní nǹkan bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ kọ́ wa atamuruna an-nasa bil-birri
wa tansawna anfusakum wa antum tatluna alkitaba bá sọ fún àwa pé afala ta'qilun àbí tí wọ́n bá sọ fáyà yìí ò sínú Kùránì mọ́ lókun bá sọ bẹ́ẹ̀ fún àwa ṣùgbọ́n mi tí ìmọ̀ ń jọ mo kọ́kọ́ sọ áyà tá àbá mú wánu mo sì mọ́ mú áyà wá lónìí ni torí bẹ́ẹ̀ ní ó fi yẹ káṣàánú àbọ́dá ó dá àfá àwa tó kọ́ wa ń kéwú ni wọ́n kọ́ wa ń kéwú dáadáa o èmi bẹ́ẹ̀ ṣe dúró yìí àfá àwa tí mò ń sọ yẹn ọdún 6 ni wọ́n fi kọ́ mi ń kéwú 6 solid years ni wọ́n fi kọ́ èmi ń kéwú now kẹwàá lọ bára yìí ní mọ́rúkọ́tọ̀ yá ìlú kẹwàá máa sọ fáwọn èèyàn lọ́lọ́ ìgbàtẹ́ ti sọ fún àwa wípé Allahu la ilaha illa hu al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ẹ ti júwe pé bọ́lá ti rí fún wa ni ẹ ya'lamu ma fi samawati wa ma fil ard bẹ́ẹ̀ ṣe júwe bọ́lá rí fún wa ni ẹ ẹ wá padà wá sọ fún wa pé káṣù àyà ìlú ní kámọ́sì ó yẹ ká ṣàánú àfáà wa torí kí odò ayé gbé wọn lọ àwọn ẹ̀kọ́ ni mo fi sọ pé kò ní ìdí ká sọ̀rọ̀ wọn pọ̀ kákan mọ́ ṣàánú ká ṣàánú torí pé ẹwọ́ dáadáa tí ẹ̀kọ́ àfáà wa ni wọ́n tí wọ́n kọ́ wa ń kéwú tí wọ́n bá fi kú bẹ̀ tí wọ́n kú ń bẹ̀ ní kírun sí wọn lára ń jọ wọ́n bá kú ní lè kírun sí wọn lára torí pé wọ́n kú ní mùṣírìkì sì lè ṣàdúrà fún wọn lẹ́wọ̀n pa àmọ́ sọ pé ọlọ́mọ akẹ́wọ̀n bá wa ọba ṣe adámọ̀ ọlọ́mọ akẹ́wọ̀n ọba ṣe kàmọ́bì àdá ọlọ́mọ akẹ́wọ̀n nítorí pé wọ́n kú sórí dáadáa nípa bá fún àwọn táwọn yìí bá kú bí wọ́n wà yẹn ní ṣàdúrà fún wọn láíláí gbọ́dọ̀ ọlọ́run kìlọ̀ bá nàbí Ibrahim níjọ́ tó náà fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́wọ̀n bá nàbí Ibrahim ó nífẹ̀ẹ́ bàbá ẹ̀ dáadáa wọ́n àti fẹ́ máa dọ́gbọ́n ṣàdúrà fún bàbá rẹ̀ ọlọ́ọ̀ni ara ò lè ṣàdúrà fún torí pé ọ̀nà yìí ṣe kankan náà gbogbo ìsìnkfààrù Ibrahim fún bàbá ẹ̀ kò ṣe láǹfààní kankan bọ́lọ̀ ń bá lè sọ bẹ́ẹ̀ fánàbí ọlọ́run ipé mọ́ ṣàdúrà fún bàbá rẹ̀ torí pé kìí ṣe mùsùlùmí àfáà wa tó wá kú kèfèrí láàmọ́ ṣàdúrà fún nínú òbí àtàfà ìwọ ló pàtàkì jù náà méjèèjì torí bẹ́ẹ̀ ni mo fi sọ pé ó dá ká ṣàánú wọn torí pé àfáà wa táwọn wí anífẹ̀ẹ́ wọn pọ̀ gan ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àbáwá là wọ́n ń bẹ̀ eléyìí táwọn wí náà bí wọ́n bá gbọ́ ọlọ́run lò ní sábàbí dáadáa pé àwọn ọmọ tá a kọ́ ń kéwù ni wọ́n ń pè alákìísí ẹ̀jẹ̀ ayídà ó yà fún àwọn ẹgbẹ́ wọn náà kú bẹ̀rẹ̀ àní sẹ́yìn o àwọn ará bíi náà wọ́n sẹ́yìn wọ́n kàn taari nínú sàárè ni o ọlọ́run mọ́ṣẹ́ àṣìṣe dáadáa fún wa ẹ wá gbọ́n tí mo fẹ́ wí ṣe é rí bàbá wa mudirul markaz Sheikh Muhammad Habibullah Adam al-Ilori hafizahullah wa ra'ah wọ́n wá ṣe dáadáa lórí ọ̀rọ̀ púpọ̀ nígbàtọ́rọ̀ yìí ṣẹlẹ̀ tẹ́ pọ́pọ̀lọpọ̀ àwọn markazi ni wọ́n kún bẹ̀ àbíkí lọ́pọ̀lọpọ̀ àwọn markazi lákún bẹ̀ àwọn kan sí ń bẹ̀ tí a ní ọlọ́mọdé aṣorí ikú láílẹ̀ ẹwà gbọ́ tí àbíbù kọ́kọ́ wá sọ pé rárá eléyìí ṣe Islam àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n láwọn àfáà méjì kan wà ní markaz tí wọ́n jẹ́ ara wọn tí àbíbù sì sáàkì wọ́n ṣe dáadáa púpọ̀ ọlọ́run bá wa dúró tì wọ́n ẹwà wo gan ní ìsùlẹ̀ Abíọ́lá àti wa àfáà wa tí mo ń sọ yìí ọlọ́run jẹ́ gbà fún mudir markaz ìlẹ̀ Abíọ́lá fàtílátò Dr. Sheikh Khidr Mustapha ọlọ́run jẹ́ dáa fún wọn wọ́n wá pè àfáà wa yìí lọ́jáwọ́ ń bẹ́ pé àwọn òsì ṣetán àti jáwọ́ ní mudir bá suspend wọn ní markaz rárá o lè máa pa wọn mọ́ ń kí pẹ̀lú wọn àkídà burúkú yìí gbogbo ẹ̀yin tí ẹni lè kéwútẹ bá nírú àwọn àfáà bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ lé wọn torí pé wọ́n á padà sọ àwọn ọmọ yẹn di ìdàkudà bí garawa burúkú àwọn àfáà wa ńláńlá méjì dáadáa kọ yìí àpẹẹrẹ rere ni wọ́n fi lélẹ̀ fún wa torí pé ojú ń gbà wa náà tì pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ níbi tá a ti kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n náà wá wá dùn torí páwọn àfáwà tí wọ́n kọ́ wà ń bẹ̀ wọ́n gbégbèsè akin lórí ìṣẹ̀lẹ̀ yẹn now in tó bá fi lè mú mudirul markaz tí wọ́n lérú àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn
tó mú dòkítọ́rù Khidir Mustapha tí wọ́n lérú àwọn àfáà tí wọ́n wà nínú ìjọ yẹn kúrò lọ́dọ̀ wọn, ó yẹ kẹ́ ẹ mọ bí nǹkan yẹn ṣe burú tó tá a fi gbọ́dọ̀ sá fún dáadáa. ṣe wá rí ọlọ́run kọ́ mọ́ṣá ìṣàánú wa. ṣe rí tá a bá wá solution sí problem, a máa hu nǹkan tí gbogbo ní ibi tí ìṣòro ti kọ́kọ́ wá. òun ni pé gbogbo àwọn àfáà tá à ń dálé kéwú lẹ̀ tá à ń kọ́ àwọn ọmọ nílé kéwú, kí ló wà ní curriculum tá a fi ń kọ́ wọn? kí ló wà ń bẹ̀? ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú, àákàndé ilé kéwú, àákàn máa kọ́ àwọn ọmọ lórí. àmọ́dá rẹ̀ mú lòdì abá ti kọ ẹsẹ̀ orin méjì fún wọn ọ́tánu. òun àdúrà àlè ìláyà ọ̀njà nínú àṣà àbí wá sí ìlà. ńgbà báyìí ti délẹ̀ àwọn tí wọ́n kúkú wíkìrí ìmú kìí ṣe pé yé wa pọ̀. ńgbà báyìí ti délẹ̀ táwọn wíkìrí yẹn. in tó kàn lẹ́yìn ẹ̀ wọ́n ní pé ká sanwó ọ̀pẹ òwe, ká sanwó ọ̀pẹ òwe káàdìmọ̀ láyọ̀. ìyá múlíká àwọn gánsan ṣáàndì ká sanwó ọ̀pẹ. ọ̀tánù èyí tá a gbà kó já àfáà nìyẹn náà lọ́pọ̀lọpọ̀ àfáà sì ń kọ́mọ nílé kéwú. ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú gan tó bìlú ìfóhun ní ìdí ni ẹ̀ torí pé tóun bá kú òun bẹ́ẹ̀ ẹni tóun fẹ́ fi sustain ara òun ni kóun máa kọ́ tí ò lè túmọ̀. wẹ́yà àfáà àtẹ nílé kéwú tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ kó yè dáadáa, àkọ́kọ́ ẹ lọ jẹ́ kí àkídà tó lálàáfíà kó pọ̀ dáadáa ní sílábọ̀sì wọn. kẹ́ ẹ kọ́ wọn ní tawhid, kẹ́ ẹ júwe Ọlọ́run fún wọn. mo rò bó ti yé kẹ́ ẹ sì lu àwọn tírà tó dáa láti fi kọ́ wọn ní tawhid, torí gbogbo ẹni tí tawhid ẹ bá ti mẹ́hẹ̀ gbogbo nǹkan bí wọ́n mẹ́hẹ̀ lára ẹ̀. lẹ́yìn ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílé kí wọ́n tún wá máa ṣàdúrà torí pé èèyàn lè kọ́ ìyànjọ́ míì náà kọ́ yàyàkuyà bíi garawa burúkú, ẹ máa ṣàdúrà. lẹ́yìn ẹ gbogbo àwọn àfáà ta nílé kéwútà láwọn ọmọ kéwútà ń kọ́, a gbọ́dọ̀ gbìyànjú pé àwọn ọmọ tá ń kọ́ yìí kí ni wọ́n ṣe tí wọ́n bá kú lè ké. tí ọlọ́pọ̀lọpọ̀ tó fa nǹkan yìí òṣì ní òṣì níbi à ń wá pé abẹ́ máa jẹun kí la fẹ́ jẹ lènìyàn náà wò pé ráyí pé kọ́rùkọ̀ yá ìlú yìí ó lè lọ ohun tó mọ́ rí kọ́tọ̀ mọ́, kó mú káṣífà mọ́, kó mú gbogbo ẹ̀ mọ́, kákó àwọn ìjànú ìpọ̀ mọ́ra wọn ká fi máa jẹun. tó báyìí ní ìsìn ó sì ní torí ẹ̀ bá a ṣe ń kọ́ àwọn ọmọ yẹn ń kéwú ní ká máa rò ó pé tí wọ́n bá kò lè kéwú kí ni wọ́n fẹ́ ṣe. ká ní counseling unit ní gbogbo ilé kéwú, ká máa ṣe career talk fáwọn ọmọ ilé kéwú kí wọ́n mọ tí wọ́n lè fi kéwú wọn ṣe. kódà àwa yìí gan gbà tá à ń kéwú lọ́wọ́ téèyàn bá bi á lè rè pé kí la fẹ́ fi kéwú ṣe ṣe é mọ̀ pa àmọ́ ṣá kò sí dà gbàtà wà lè kéwú. ẹgbẹ́ àtẹ́lẹ̀ jáde secondary school mo ṣe lọ lé kéwú, ọ̀pọ̀lọpọ̀ àwọn colleagues mi ta jáde secondary school wọ́n ti wà ní university gbà tẹ́lẹ̀ kéwú lọ́wọ́. tí n bá wá travel látàbẹ́kúta lọ sékù tá a bá pàdé àwọn ni what do you want to become? àmọ́ tẹ́wọ́ ni a sì ti rí inú ẹ̀ tó ń ṣe medicine tó ń ṣe law tó ń ṣe wẹ̀ sẹ́pà àwọn ti mọ táwọn fẹ́ become ọ̀dà àwọn ní kí lè mi fẹ́ become àjọmọ́ ìwúra wa. meanwhile téèyàn lè fi kéwú ṣe ó ju 1001 lọ, ṣùgbọ́n níjọ́ tí wọ́n ń kọ́ wa tá a wà ń bẹ̀ wọ́n sọ fún wa àmọ́ nísìnyí àwọn táwa ń kọ́ nísìnyí làwọn sórí eré torí nǹkan lè fi kéwú sí àwa ti mọ̀ àwa ń ṣàlàyé ẹ̀ fún wọn lóòrèkóòrè pé rárá o lè ṣe báyìí o lè ṣe báyìí o lè ṣe báyìí o lè ṣe báyìí ó lé ní 1001 ní téèyàn lè fi kéwú ṣe tí gbogbo ẹ̀ sì já sí oríire. torí ẹ̀ láwọn ilé kéwú wa ẹ jẹ́ kí counseling unit wà ká máa ṣe career talk pé o lè ṣe báyìí o lè ṣe báyìí pẹ̀lú kéwú tó ké. àwọn ọmọ yìí ò mọ nǹkan bẹ́ẹ̀ ṣe wọ́n kàn já sọ́wọ́ ẹnìkan ni náà rò pé bóyá kéwú lẹ́nu yẹn náà wọ́n rò pé mọ̀ ni wọ́n àmọ̀pá ìmọ̀ kan ni. ẹ wá wò bẹ́ẹ̀ bá bi àwọn ènìyàn léèrè ẹ wá bi wọ́n léèrè pé kí ni wọ́n ń ṣe. wọ́n wà ní rárá o àwọn ọ̀gbẹ́sìn wa ń tà wọn o ìmọ̀ làwọn gbé wá lára ìrújú tí wọ́n ń dálẹ̀ nìyẹn. wọ́n láwọn ọ̀gbẹ́sìn wa wọ́n máyà Kùránì wá
wọ́n láwọn ọ̀gbẹ́sìn wa wọ́n ń lo òde wọ́n lọ ṣe súná ọmọ wọ́n láwọn ọ̀gbẹ́sìn wa gbogbo tá à ń ṣe ní Islam ni wọ́n ń ṣe mọ́ bọ́rọ̀ wọ́n jọ ṣe mọ̀ pé àwọn Nasara táwọn náà bá ń polongo ẹ̀sìn wọ́n jọ míì wọ́n ní rárá this is not a matter of religion, it's a matter of salvation. àìbẹ́ẹ̀kọ́ pẹ́sọ̀ ìgbàlà lásán ló wà fún iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn Nasara máa ń sọ bẹ́ẹ̀ ó dá sáà wá mọ̀ pé ọgbọ́n ni wọ́n ń dá ọmọ pọ́gbọ́n ni a mọ̀ pé ẹ̀sìn yẹn ni wọ́n ń pè wá sí ṣùgbọ́n wọn ò fẹ́ kárí bí ìgbà tó ṣe pẹ́sìn yẹn làwọn ń pè wá sí kárí bí ìgbà tí wọ́n ní tí wọ́n fẹ́ ọ̀fọ̀ àwa ṣùgbọ́n bí a bá débẹ̀ sí yẹn lánàá ṣe irú ọgbọ́n bá ilé náà dá nìyẹn o irú ọgbọ́n tí wọ́n dá nìyẹn o ẹ má jẹ́ kó jẹ wọ́n jẹ yín o wọ́n wá ní ìmọ̀ làwọn gbé wá ìmọ̀ kan o àìmọ̀ kan ni o kò sí ìmọ̀ kankan bẹ̀ rárá ìmọ̀ wọn náà wà bẹ̀ ìmọ̀ wọn náà wà nínú ohun tó fẹ́ sọ fún akọ́lọ́wọ́ òsì ṣé mọ̀ nìyẹn àwọn àbá nígbà wà kéékèèké wọ́n ní alimtu sharra la li sharr wọ́n lè yàn máa kọ́ aburú gbàgbé àbí èèyàn máa mọ aburú jọ mi kéèyàn kàn lè identify ẹ̀ pé aburú mi kì í ṣe kéèyàn lè ṣe é ṣùgbọ́n àwọn eléyìí àwọn ń try àti mọ aburú yẹn gan làwọn wájú òkú títí wọ́n ń ṣe torí bẹ́ẹ̀ ẹ jìnnà sí pátápátá ṣe rí ẹni tí mo wá observe ni mo fẹ́ sọ yìí ṣe mọ̀ pé nígbà tí kìíní ìjà sí gbangba àwọn tí wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ àwọn àárín èèyàn méjì ni wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ dáadáa alákọ̀ọ́kọ́ àwọn sùfíyà wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì làwọn oníjàlàbí àwọn gúrùpù méjì tí wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ ni àwọn míì ń padà jáde pé rárá o àwọn ò sí lára àwọn nǹkan kan ṣùgbọ́n àwọn tí wọ́n wà ń bẹ́ẹ̀ nìyẹn ààrí sàlàfíà kankan nù wọn àwọn tí wọ́n ń pẹ̀lú àwọn lálùsùn lọ́sẹ̀ pé bí èkú ṣe kankan nù ẹ̀ èmi èyí ṣe súfì èmi èyí ṣe sálàfí èyí ṣe alùsùnà èmi èyí ṣe tẹ̀blíìgì èmi èyí ṣe muslim lèmi torí pé màmú òlu lèmi àtọ́ ń súfì o àtọ́ ń sálàfí o àtọ́ alùsùnà o ń bídíà o tẹ̀blíìgì o èmi lè màmú gbogbo yín. mọ̀rọ̀ kó tí yé ní ìsìn now ṣe rí ọwọ́ dàbí ìgbà tó ṣe wípé Yorùbá sọ pé bí ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ṣé kìí ṣe fáwọn ọmọ àlè inú Súfì ni wọ́n dàgbà tí wọ́n dìdàkudà bí garawa burúkú yìí ṣé ìṣe bẹ́ẹ̀ sà ṣé ìṣe pé àwọn oníjàlàbí ni wọ́n screen àwọn members wọn kí wọ́n tó wọbẹ̀ ni wọ́n dìdàkudà bí garawa burúkú yìí tó bá ṣe yí pé ibẹ̀ ni rúùtù wọn gbogbo àwa tá a jẹ́ ń Súfì tá a lálàáfíà ẹjá jáde sí wọn kí wọ́n má kó bá wa ẹjá jáde sí wọn kí gbogbo ayé má máa rí onísúfí bí aláìdá ní ìwà kìí ṣe gbogbo onísúfí láláìdá kìí ṣe gbogbo wọn ló ní ìranù kìí ṣe gbogbo wọn ni wọ́n ń pè àǹjọ̀nú gbogbo ọkọ́ ni wọ́n ń sin àǹjọ̀nú mo rò pé ti yé àwọn tí wọn ò sin àǹjọ̀nú ń bẹ́nu wọn o ṣé ti báyìí ní ìsìn ṣùgbọ́n gbogbo kódà arónísúfí tí ìṣe onítọ̀ríkọ̀ pé tàṣọ́wù lòun ń ṣe ṣùgbọ́n wọn bìlọ́ọ̀sì tọ̀ríkọ̀ kankan wọ́n wà bẹ́ẹ̀ a sì rá àwọn tí wọ́n jẹ́ mùtàtọ́rík tí wọ́n wà nínú tọ̀ríkọ̀ tó sì ṣe wípé gbogbo àwọn òpèkúpè táwọn eléyìí ń sọ yìí wọ́n yìí sọ ní kọ̀rọ̀ wọ́n sì sọ ní gbangba but àwa tí abáwárí páwọn eléyìí fẹ́ gbangba ń ṣe jẹ́ ẹjá jáde sí wọn tọ́lá àwọn eléyìí ṣe mùsùlùmí o àwọn eléyìí ṣe mùsùlùmí o ṣọ̀kan wọ́n dàbí pé àwọn ọmọ àlè inú Súfì àti sálàfí Súfì àti oníjàlàbí àwọn ni wọ́n wá já gbangba yìí ẹ jẹ́ ká yé mọ̀ pọ̀ ọmọ àlè ni wọ́n kí kálukú lè kọ̀ wọ́n lọ́mọ so kí wọ́n má da ìsìn àwọn èèyàn rú kí wọ́n sì má ba ìsìn àwọn èèyàn jẹ́ ọba àlekí ọlápọ́nmọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ lọ abẹ́lọ́ àwọn kinní tí wọ́n dé ọlọ́mbà wa àwọn kú ṣe rí in tí mo fẹ́ fi pè wá lákìíyèsí kan tí màá fi ka àdíìsì kan fẹ́ni tó dáálẹ̀ àdíìsì kan náà ni màá kà fẹ́ni tó dáálẹ̀ kó lè lọ ronú amẹ̀gbọ́n yìí dáadáa ìmọ́tọ́dá mọ́ wọn dáadáa a wà ṣe wá sí wọn kí wọ́n lè ronú torí pé òǹkàyè èèyàn tí wọ́n bá báyé ẹ̀jẹ̀ báyé tí wọ́n náà ṣe bàjẹ́ tó nù láyé àti lálùkẹ́ àná anábìlẹ̀ wíwẹ̀ mọ́ bá ka àdíìsì yẹn fún àdíìsì
ṣẹ́rí ẹ̀yìn gbogbo àwa náà ta láwọn náà ń kàlí kan lé yàtà gbà lọ́wọ́ ẹnìkan ẹ mọ́jẹ̀ á sà wọn náà ń kàlí yẹn mọ́ náà ń kàlí mi ọ̀dà òtúbàrí ò ní dá ẹ jẹ́ fún ilá pẹ̀rẹ̀ àwọn àfáà ń pè kíní kan ní inú àwọn náà ń kàlí táwọn àfáà máa sà káàkiri wọ́n ń pè kan ní Shamsul Ijaba nígbà táwa lè kí ọlọ́jọ́ dáa fún àwọn colleagues wa tá a jọ pàdé àfáà kanjọ́ kan ní tó jẹ́ kí ẹ̀rọ ti Shamsul Ijaba yìí gangan rí o àfáà ẹ̀ wá dé class ó ní náǹkàlé kan bẹ lọ́wọ́ òun ní ìsìn ògbóná àfàìsálà àfàìjẹ́ ló bá ní Shamsul Ijaba ló kọ rẹ̀ Shamsul Ijaba ló kọ rẹ̀ ó ní kò sì sí ẹni tó ní àwa bíi mélòó kan ló ń sọ fún bí ajókòó sí o kìí gbogbo kíláàsì mọ́ àdírẹ́sì o toró ti ráwà tó kù bí bá gbọ̀ àwọn ọmọ tí wí ìgbà tí gbogbo wọn lọ tán tó kèmí àti ẹ̀pá ní tó bá dọ̀la kó wá kí wù ní tó bá ti di ọ̀la kó ṣàǹṣẹ́ ó ní rárá wàhálà tó ń ṣe fóun tó gbà ìdímọ́ tó ń ṣe fóun tó gbà mo lọ́dà èmi ò jáde fún mi fi hàn mí mo wí wà lọ́dà ọ̀rẹ́ là wa kò sí pé bá tiẹ̀ nídìí wọn fún mi ó wá kó wa èmi náà ti wá kó Shamsul Ijaba àtàwọn bàbá wa ní ayélujára mo ti kó dájú torí pé mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ sọ pé ó wà tẹ́ ẹ nìyẹn àwọn bàbá àti àná àwọn òṣìṣẹ́ mi nǹkan ṣe ni mo wá kó dání wá ìwà tó wá kó jáde àṣẹ photocopy ń tiẹ̀ àbá tó kó fún kan photocopy ló ṣe tó kó fún náà nígbà tí ó wá ṣí délẹ̀ wọ́n ní ṣe mọ̀ pé Shamsul Ijaba ọwọ́ rẹ̀ yìí ò pé ó ní kí ló kù mọ̀ ní kò sí wútúbà nú ẹ̀ lágbọ́yé àwọn tí wọ́n sì ní Shamsul Ijaba tó kó lọ́wọ́ yìí lágbọ́yé tí wọ́n tó o bá fi sàábò ṣe sáyì pẹ̀lú wútúbà tí ò sí bẹ̀yẹn àwọn ló ń sìn torí tó bá fi ń sàwọ́ mọ̀ ṣe wútúbà rẹ̀ lágbọ́yé tí wọ́n mọ̀ ní tó kò sí wútúbà ń bẹ̀ ó ní báyìí lèmi ṣe mọ̀ pé ò sí wútúbà ń bẹ̀ wọ́n á kó tọ̀dọ̀ mi jáde mo níwù ń dáwà jogún ni àwọn olóòbí kankan lọ gbà àwa bá nulẹ̀ ó yàwó ọwọ́ aṣí délẹ̀ ó ní pé kò sí túbà bí tó lóòótọ́ èmi ló rò pé mo fẹ́ tọrọ mẹ́kàlẹ́ lọ́wọ́ òun ló bá bẹ̀rẹ̀ sí bẹ̀ mí pé kí n kó òun túbà rẹ̀ mo á sọ fún mo ní mèlé fún ẹni túbà yìí torí pé àdúrà yẹn gangan òun dá ń tiẹ̀ in tó kù díẹ̀ ń bẹ̀ ò tó nǹkan ṣùgbọ́n túbà rẹ̀ burú dáì ó wá èmi ti wá sáàkù gbogbo bí túbà yẹn látòkè délẹ̀ mo wá kọ síbẹ̀ pé Muharram yẹn ni pé bẹ́ẹ̀ bá ṣàdúrà tó wà lókè yìí o gbogbo túbà tí ń bẹ nísàlẹ̀ yìí aráàmù ni èèyàn gbọ́dọ̀ ṣe o ó wá bí mílíọ̀nù pé kí ló dé tí mo fi kọ Muharram síbẹ̀ mo ní sórí gbogbo àwọn dáńkàlẹ́ táwa gbé fún àwọn bàbá wa gbogbo èyí tí ò ṣe ń bẹ̀ bí mo ṣe kọ gbogbo ẹ̀ sí nìyẹn sódà táwọn ọmọ tí wọ́n ń bọ̀ táwọn náà bá dé wọ́n rí pé eléyìí ṣe é ṣe eléyìí ò ṣe é ṣe wọ́n ní ìwọ wò ó wọ́n wá ti falà sí àwọn okùn àǹjọ̀nú tó wà ń bẹ̀ àtorúkọ màláíkà tó wà ń bẹ̀ tí wọ́n ń pè káṣfà yá ìlú tí wọ́n sọ iná wà ń bẹ̀ o dání yá ìlú wà ń bẹ̀ o àti gbogbo ẹ̀ gbogbo àwọn tọ́ṣù aṣù iṣù gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ o wọ́n ní ṣe ń dáàmà pẹ̀lú torí tó bá fi pe àwọn eléyìí òyìṣẹ́ muslim mọ́ ṣùgbọ́n tó bá ṣe àdúrà tó wà lókè ìyẹn sì dá wọ́n hún ni ìyẹn dá ń tiẹ̀ torí pé oore ni wọ́n fi ń bèèrè àwọn tá a bá ma Shamsul Ijaba dáadáa tẹ́ bá ti ń kábí láì kan lẹ́ẹ̀máa bá Ayatul Kursi mẹ́ta ń bẹ̀ mẹ́ta tẹ́ bá ti ka láì kan Ayatul Kursi mẹ́ta tẹ́ bá ka láì kan Ayatul Kursi mẹ́ta tí wọ́n fi ń bèèrè oore lọ́dọ̀ Ọlọ́run mo láwọn yẹn ṣe ń dáa ṣùgbọ́n ṣe orí túbà ò dáa rárá torí ìpolúkọ àǹjọ̀nú ní bẹ́ẹ̀ náà ìjọ náà oníṣà fún mi ọlọ́mọ fún mi wọ́n ní àà onílọ́wọ́ à ń bò mí oṣù gbé mi tí mo ìlú fọ́nà mi tí mo ní mo kọ àráàmù sí ní wá fún ọmọ ìní fún ẹ̀ lè sí fún sòtórí ẹ̀ ìjí mọ̀ ń sọ bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn náǹkàlí pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ tó ṣe pé àdúrà yẹn lè da ojúbà ò ní da èmi wà ojúbà ó da àdúrà yẹn gangan ní ò ní da bẹ́ẹ̀ ó wà ó bá ní onísánísání àwọn ọlọ́gbà nìkan àwa ní nlé ajogún ẹni ọba àlè oníkìrí kan máa dákọ gbogbo ẹ̀ nítorí ọdá akọ ó wà tí kìí ṣe fáṣẹ̀ṣẹ̀ lọ máa wà káàkiri nìkan ó wà gidi
àfá àkọwádọ̀ mi ó kà tó 20 mo ní tó kà mí gbogbo 20 tó sọ yẹn kò sí ìta nínú ilé eré lẹ́kọ̀ọ́ gbọ́ wá wádọ̀ mi wọ́n wá gbé àpótí jáde lẹ́kọ̀ọ́ ó gbá àpótí jáde mo wá sí ṣebí ìtò wíìnì ṣebí ìtò wíìnì ṣebí ìtò wíìnì ṣebí ìtò wíìnì ibi tó wíìnì nínú mọ́wó sàlẹ̀ ló kú rẹ̀ sotori ẹ̀ a mọ àwọn nǹkan wọn yẹn kì í ṣe fún àmọ́ ṣùgbọ́n náà fún aláǹfààní ká mọ̀ èyí tó dá bí àti jí ọ̀dá torí àwọn àfá àníṣẹ́ ṣe ká má pe àwọn èèyàn sójú ọ̀nà ṣàìtọ́ ká má pè wọ́n síbi tó dá àfá àwa tó dá ìdákúdà alẹ̀ lábẹ́kúta ìlú tó dá gan lábẹ́kúta wàláhì ìlú dáadáa lábẹ́kúta ìlú àlùbáríkà ni ó lójú àfá àtọ́lọ̀ ní kó jẹ́ nǹkan láyé ní Nàìjíríà yìí tí ò gba bẹ́kúta kọjá lọ́nà kan àbí mi inú orí tọ́lọ̀ ń ṣe fábẹ́kúta ni pọ̀rọ̀kútíyé torí ẹ̀ bá a bá rí kàndánù rẹ̀ sí kìí ṣe pé Abẹ́òkúta ni wọn ò ti dá ẹni ló yàyàkúyà ń ti ẹbí garawa burú ṣùgbọ́n Abẹ́òkúta ni wọn ò ti dá wọ́n dá àpọ̀ lábẹ́òkúta ṣọ́tí ẹ báyìí nísìn ṣe mọ̀ pé out of every 12 there must be a Judas lè rí èèyàn méjìlá ká mọ̀ rí Judas ẹni tó délé yìí rẹ̀ lábẹ́òkúta wọn ni Judas ní gbogbo àwọn tí ń bẹ lẹ́gbàá ẹ wá jẹ́ nkí àdísì rẹ̀ adábọ̀wá Muhammad sallam ó ní man sanna fil Islam sunnatan hasana téèyàn bá dá ìlànà kan lẹ̀ nínú Islam tí ìlànà yẹn wá dá kana lahu ajruha wa ajru man amila biha wa ajru man amila biha min ba'di téèyàn bá dá kinní kan lẹ̀ tó bá dá yóò máa gba aládàá rẹ̀ gbogbo yejú èèyàn tí bá tún ṣe kinní yẹn lẹ́yìn tiẹ̀ yóò tún máa gba aládàá lára gbogbo ẹni tó bá ṣe. ànábì tó wá sọ yí pé wa man sanna fil Islam sunnatan sayyi'a ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dá nǹkan kan lẹ̀ tó dá ìlànà kan lẹ̀ tí ìlànà yẹn jẹ́ ìlànà tí ò dá bíi tàwọn eléyìí tá a wí. mo rò pé kana alayhi wizruha wa wizru man amila biha min ba'di ìyà tí àwọn ènìyàn jẹ òun ó pín bẹ́ẹ̀ yóò pín bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ yẹn yóò máa bá lọ láíláí gbogbo ẹnikẹ́ni tó bá tún wá gbà lọ́wọ́ ẹ̀ tó rí pé nǹkan tó dáa ní í ṣe tí wọ́n gba ìdá yẹn lọ́wọ́ ẹ̀ gbogbo aburú táwọn náà bá ṣe láyé yóò máa nípìn nínú aburú yẹn láyé àti lálùkìyámà torí bẹ́ẹ̀ brọ́dà wa tó dákìní ilẹ̀ torí pé wọ́n èé sàáfàáfà wà mọ́rùn kó tí yé ní ìsìn wọ́n èé sàáfàá wà right ṣùgbọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n jù wá lọ lọ́jú orí a sì mọ̀ wọn dáadáa kọ́dà wọn náà mọ̀ wọ́n ti máa wò ní ìsìn pé ìtọ́lé alẹ́nu ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀yìn ẹ̀ jáwọ́ bẹ̀ ẹ̀ ṣe yí ọ̀dà mọ́rùn kó tí yé báyìí ní ìsìn ẹ sì mọ̀ pé bí mo ṣe ń sọ yìí tó bá ṣe pé gbà tí a sì jọ wà lábẹ́kúta ni ẹ gbọ́jú báyìí lọ orí ìpórí mímbàrí Ògbómọ̀ṣọ́ mi fẹ́ sọ̀rọ̀ tó wúwo pọ̀ ń bẹ̀ díẹ̀díẹ̀ màmá fẹ́ sọ tó bá ṣe pé orí mímbàrí àdìyàmù ni mo wà lábẹ́kúta ẹ̀gbọ́n gan mọ̀ wọ́n mọ̀ dáadáa torí pé mi ìtúṣu ẹ̀ désàlẹ̀ kòkó gbogbo tán máa sà ń bẹ̀ lámọ́ orí màá sọ lórí ni aláwọ̀ màgbà kan dálẹ̀ èyí wá wà ló pé kìíní àdẹ̀mọ́ báwọn náà ṣe wà ẹ wá wo nǹkan wọ́n máa sọ nǹkan méjì kan fún ẹ máa gbọ́ wọ́n á ní àwọn ń tọ́jú aláìsàn irọ́ ni mi ò rò wípé ọgbà ibi tí wọ́n ti ń tọ́jú ńlá aka ìkan tó tóbi tó ìtì ń bẹ lábẹ́kúta wà ní Nàìjíríà àrùn olóṣù pọ́pùlà jù ẹ̀yìn lọ bẹ̀ bẹ́ẹ̀ bá lè tọ́jú wọn kẹ́ ẹ sọ ọgbà àwọn tí nǹkan ṣe ńlá aka yìí bẹ̀rẹ̀ ní tí ó lálàáfíà Federal Medical Center lábẹ́kúta náà tó bá ṣe pé iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn irọ́ lẹ̀ ń pa náà ó dá bẹ́ẹ̀ bá rẹ́ni tẹ́ tọ́jú ń bẹ̀ ẹ máa bọ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ máa bọ̀ ní Lauter Teaching Hospital ẹ lọ́sẹ̀ kan bẹ̀ káwọn èèyàn tẹ̀ lálàáfíà ẹ wo nǹkan àwọn èèyàn tí wọ́n wá bá mi láàrin ọ̀sẹ̀ yìí nìkan báwọn fẹ́ ṣe operation kan tàbí míì tí wọ́n wà ní Lauter mẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ yìí nìkan tí n bá ṣírò iye tí wọ́n ní ìdí tí à ń wá kò lè less than 25 million ẹ̀yin wá mọ tí wọ́n lè fi lálàáfíà ẹ̀sùn tó kò bẹ̀rẹ̀ gbádùn sọ́wọ́ gbádùn nìyẹn eléyìí tọ́jú aláàárẹ̀
àwọn aláàárẹ̀ wọ́n kúnlẹ̀ àwọn owó tàbí ẹ̀sìn tọ́jú ẹ̀yìn wálẹ̀ ń tọ́jú wọn ẹ̀gbọ́n irọ́ ni jìbìtì ni ẹwọ́n lè rẹ́ nìkan ní ọgbọ́n náà jáde pé ibẹ̀ ló ń dé tó ń ti gbádùn ẹ sọ fún pé kò tí ìgbádùn kò gbádùn àìgbádùn gan ló fi sọ pé òun gbádùn kò gbádùn wọ́n fi káṣù àyà ìlú tọ́jú ẹ wá lọ́ọ́ gbádùn kíní yẹn ń padà bọ̀ níjọ́ tó bá máa dé ẹ̀rọ ọlọ́run àgbà ẹ̀ má lọ túbá ó gbádùn báwo ó gbádùn wọ́n á tó lè sọ fún yín pé ẹ wá wà ń bẹ̀ yọ ọmọ lówó irọ́ ni amọ̀yẹ àwọn tó lówó nù wọn ló ń kà wọ́n lè kà wọ́n ní fingertips mi àwọn tó lówó nù wọn ọgọ́rọ̀ wọn ló lọ sí tí ò ní kankan wọn ò lẹ́nìtì ẹni tí ò lè àfọ́dì láti ra mọ́tò tó lówó ni ẹni tí páànù ilé rẹ̀ ń jò àbí mo sámọ̀ yìí àti páànù ilé yìí ń jò tẹ́yìn gan pè ní pé kí n fún yín ní nǹkan ẹgbẹ́ kan lé yín ẹ̀wọ́n lé ẹ lówó mo sọ fún yín pa àmọ̀ wọn èèyàn bẹ́ sọ owó iléèwé ọmọ ẹ̀ léèwé àmì máa ń kiri tẹ́mi náà ní ìkankan ó sì pè mí pé àbámọ́ ọmọ ẹjọ́ ṣé ẹ lè rí ebá ìyá mi ọmọ ẹ̀ fi sọ owó iléèwé ọmọ ọ̀hún ẹ̀yin yẹn lè wá fọ́ sórí screen tá a mọ̀ yín tá à ń sọ pé bí ọba ti jẹ́ ìyín yóò lówó tó ṣe fún lòsì lẹ́yìn náà torí ẹ̀ wọ́n mọ̀ fáwọn ò lè parọ́ fáwọn àwa mọ̀ wọn dáadáa torí ẹ̀ ẹ má jẹ́ tọ́jú kankan lù ní jìbìtì ọ̀rọ̀ wọn ò ṣe é mú dandan ìgò ní ìdíwú túbà márùn-ún ó ti tán lónìí náà nù ká máa rún Ọlọ́run wá ṣàánú kó jẹ́ wọn ó túbá Ọlọ́run jẹ́ wọn ó túbá wala la hawla wala quwwata aqulu qawli astaghfirullah li wa lakum. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. bàbá wa Gbàdàmọ́sí Lásìsì ní Ìjẹ̀rù wọn ló pé ọdún kan tí wọ́n jáde láyé Ọlọ́run bá wa kẹ́wọn. bẹ́ẹ̀ náà ni bàbá wa Alhaji Abdulrahim Sodiq Adédòkun Àkànwó Sẹ̀kẹ̀ǹgbẹ̀rẹ̀ bàbá tí wọ́n bí alága Ogbomoso Muslim Youth Forum ó pé 17 years tí bàbá jáde láyé ní àyájọ́ òní yìí gangan ọjọ́ yẹn tí wọ́n jẹ́jọ́ Jímọ̀ bíi tòní àwọn kan wọ́n ṣàbàwà kẹwọn bàbá wa tí wọ́n jẹ́ àbúrò wọn Alhaji Abdul Wahab Sẹ̀kẹ̀ǹgbẹ̀rẹ̀ bàbá tamplani Alhaji wa Abdul Wahab Ibrahim àwọn ni wọ́n ní kí n bá wọn ṣàdúrà fún wọn bàbá náà àti gbogbo okùn mùsùlùmí lápapọ̀ Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn bá wa ṣe kú nísìnyí fún wọn wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Jímọ̀ tòní mọ́ṣálá kí wọ́n fún wọn ọdún tòní tá à ń ṣe Ọlọ́run mọ́ṣálá ṣe wọ́n fún wọn Ọlọ́run kọ́ mọ́ṣá ìdí àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé káṣe láàyè káṣe lálàáfíà ẹ jẹ́ ń parí lẹ́rìí bàbá tó kí wọn. ìkànnú àwọn ará ibi tí mo sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan nígbà mo kọ́kọ́ ṣe ilé ìdí mo ṣe lọ́yọ̀ wá ní lọ́pẹ̀ mi ó ní tọ́líà onílẹ̀nà Imam Ògbómọ̀ṣọ́ lọ́n bá wí ó sọ pé bàbá wa Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ òní ní tọ́líà nígbà tá a jọ jẹ́ classmate ti lọ èmi yẹn ṣẹgbẹ́ rẹ mọ́ nígbà wọn sọ bẹ́ẹ̀ fún tán ó ní ìyẹn ti ẹ̀kọ́ mo fẹ́ sọ kí lọ fẹ́ sọ ọ̀rọ̀ yẹn lágbára ju ó ní ẹ̀ bá dẹ̀ lọ jáwọ́ a bá sọ fún kìnnì kan dápọ̀ àwọn méjì kan nú wọn ọjọ́ méje ni Ọlọ́run fún mi lọ́jọ́ méje wọ́n ní má para rẹ o ọjọ́ méje tó pé o ní mo wí fún un àti wá mo wá mọ̀ọ́mọ̀ Jímọ̀ tó tẹ̀lé ijọ́ tó sọ pé ọjọ́ méje ni mo wá bí tí mo ní màá ṣe útúbà márùn tó mo ní màá ṣe útúbà márùn àwa ti rí ijọ́ méje tó ti fẹ́ẹ̀ tó bíi 10 láti ìgbà yẹn títí dìsí òpùrọ́ ni ẹ̀ ní kankan ní anything èèyàn ń fa ìjọ̀nù halẹ̀ mọ́lọ̀ Allah ó bí àjọ̀nù àtẹ̀yìn tẹ̀sí
subhana rabbika. استقيموا واعتدلوا صووا. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد Alhamdulillah. Yakin. Máṣe